من قتل الحسين؟ الذي قتل الحسين هو عبيد الله بن زياد الذي أمر بقتله، وساهم معه بالقتل مباشرة شمر ابن ذي الجوشن، وأيضا سنان بن أنس. هؤلاء الثلاثة والآن ستفاجأ، وهذا الكلام بكتب الشيعة، أنهم كانوا من جيش علي في صفين. كانوا من جيش علي في صفين. مع خبر القصة هيدي، واللي أرسل الكتب لسيدنا الحسين عليه السلام حتى التي رجع من تليلهم nígbà wáyá wọn lọ ikọ̀ tí mò ń sọ àwọn ṣíà kan tí mò ń sọ nínú àwọn ṣíà wọn kàn dé wá síjọ́ kan ni ìkan náà àwọn ṣíà wọn ọkàn mú ankachifu ni ọkàn fi nù wọn lọ́rùn. ẹ dákun mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o nítorí ọ̀bá rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ já mi o. àwọn ṣíà yìí ọkàn mú ankachifu ni ọkàn fi nù ọ̀gá àwọn ṣíà wọn ọkàn fi nù lọ́rùn. èwo ló mú ankachifu tó fi nù mí lọ́rùn? ẹgbẹ́ ankachifu lọ́wọ́ rẹ̀ ìkan náà àwọn ṣíà wọn náà ọkàn gbáǹkàtì fún ni ọgbà dání lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n wá ìkànnà àwọn ṣíà tó fi áńkàtì fún wọn ó sì ń tàbí fún pé ṣíà yín náà lòun ìjà yín náà làwọn ń gbé ṣíà yín lòun ẹ dákun ẹ bá ń bá tẹ̀yìn délẹ̀ ẹ dákun o. nígbà ọ̀rọ̀ tún lọ ó di pé olórí àwọn ṣíà wọ́n bá gbà wọ́n tún pé àwọn àṣìkà ní agbó ńlá kan wọ́n bá débẹ̀ nígbà tí ọ̀gá àwọn ṣíà fún ọmọ bọ́rọ̀ lọ akànsáàrí pé wọ́n sàn sẹ́sà náà wọ́n sẹ́sà ibẹ̀ náà ti jókòó ibẹ̀ nìkan ní àwọn ṣíyà wọn lọ́bá sáà according to ìtàn tá a gbọ́ ni o tó sì ọ̀dà ìpé ìtì wà lákọọ́lẹ̀ o ìtàn tó wà lákọọ́lẹ̀ là ń kà o àwa náà sì ti gbé tí à sábẹ́ tébù báyìí o abẹ́ tébù tí a wà báyìí o à ní sókò ẹni tó kọ tí à fún yín ẹjọ́ ẹnìkan kò sí gbọ́dọ̀ sórúkọ ẹni tó kọ tí à yín ẹnìkan kan mọ̀ ẹbí ọmọ korúkọ ẹ̀yin tẹ́ ń korúkọ oní tí ẹ ti ń ṣe ẹ ti ìrànyìn lẹ́ ti ń ṣe o. nínú àwọn ṣíyà ló fi ágájìfù nu ọ̀gá lọ́rùn ìkànnì àwọn ṣíyà ọgbà ágájìfù lọ́wọ́ rẹ̀ àwọn ṣíyà kan kóra wọn jọ wọn lọ sí interview fún ẹni tó fi ágájìfù ní à ṣíyà yín ni mí àwọn làájọ ń gbógun táwọn ọ̀tá ara nu lélẹ̀ mi náà alùbẹ́ẹ̀tì lèmi náà nǹkan kan ń lọ odijọ́ tí ọ̀gá àwọn ṣíyà ń ṣe kíni o ti ń ṣẹ̀ṣà àṣà pé ọ̀gá sí kí ni o bàbá alága jókòó sórí àga wọn ìkànnà àwọn ṣíyà wọn láti lè fi rescue wọn ọ̀tọ̀ ní tí agbọ́lọ̀tún nínú tírà ní mùjáládà alákọ̀ọ́kọ́ ìgbà tá lọ wọnú mùjáládà ẹlẹ́ẹ̀kejì agbọ́ yìí pé ní wọ́n kó nǹkan kan dání wá àwọn ṣíyà kó nǹkan kan dání wá sójú agbo ni wọ́n fi ń ṣe kí ni o ní wọ́n kó sí alága lápò lọ́ba dìyàn pọnyẹ́rin ẹsẹ̀ lè kó nǹkan sí alága lápò wọ́n ní ara a kó nǹkan sí alága lápò torí pé ojú ọ̀gbọ́dọ̀ ti alága wa àwọ̀rọ̀ àwọn ìtàn àwọn ṣíyà gẹ́gẹ́ in tó jẹ́ kí ìtàn wọn padà jọjọra wọn nù o torí pé àwọn tí ń kílèmù ṣíyà àti Àlì yìí náà lójú ayé Àlì gẹ́gẹ́ ọ̀tá Àlì ni wọ́n o ọ̀tá ìsìláàmù ni wọ́n o àbúlá ọmọ sábàyì lọ̀gá o tó jẹ́ Yẹ̀húdí kò sí ìtàn kankan tó gbé jáde kó padà gba ìsìláàmù kó tó jáde láyé wọn kálukọ lọ ka ìtàn náà dáadáa àwa wo nu mùjáládù ẹlẹ́ẹ̀kẹta tọkọmọtì díẹ̀ nínú mùjáládù alákọ̀ọ́kọ́ tẹ́ bá lọ wo page 2020 kí la wáyé 2025 tẹ́ bá lọ wo page 216 rẹ̀ ní mùjáládù alákọ̀ọ́kọ́ ẹ bọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yín bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo mùjáládù ẹlẹ́ẹ̀kejì àfáà yìí mọ́gàjí ọ̀ tẹ̀lé mi mọ́ mùjáládù ẹlẹ́ẹ̀kejì mo pè é ẹlẹ́ẹ̀kejì ní page 223 ẹ bọ́ ọ̀rọ̀ tí mo sọ nípa yí pé aláǹkó nǹkan sí rẹ ẹni lápò àbí nǹkan fẹ́ yọ jáde nínú mùjáládù ẹlẹ́ẹ̀kejì làsínú títú ẹ bá mọ̀ bọ̀ sí mùjáládù ẹlẹ́ẹ̀kẹta mùjáládù ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ lọ́rọ̀ ti wá clear yìí pé nana jáde wá sọ yìí pé ní òkú nǹkan sí mi lápò wọ́n bá tẹ̀tí àjáde lọ́jọ́ tẹ̀rù àwọn ìlọ́wọ́ bó lọ́rọ̀ mùjáládù kíní jáde àfúrà mùjáládù kejì àti ẹ̀rí nígbà mùjáládù aláwọ̀ kọ́ jáde pẹ̀lú handkerchief ṣé n tí máa sọ orúkọ tí àgàrà yìí ní sókọ tí abẹ́ tébù lágbé sí nígbà tí ó yá nínú mùjáládù ẹlẹ́ẹ̀kẹta ní volume 3 rẹ̀ tẹ́ bá lọ wo 226 yẹ page 226 nínú mùjáládù ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ ló ti wá di pé rárá o wọn kálukú wọn ṣe tẹ́bírí ara rẹ̀ pé èmi nǹkan kankan sí wọn lápò mo ní rescue wọn ní first aid mo mú wá o ibẹ̀ ni olórí àwọn ṣíyà alága àgbà làwọn tí ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé rárá o nǹkan tẹ́ ẹ fi nù mí lọ́rùn ju alákọ̀ọ́kọ́ àti tẹ́ ẹ kó sí mi lápò níyan ẹlẹ́ẹ̀kejì ní ló fẹ́ ṣokùnfà kú mi ẹ wá lọ gbé ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àwọn ṣíyà Àlì náà ẹni pé tí a sọ mọ́jọ dọ́gba náà bẹ́yìn ṣe ń ronú
ipe ikú fẹ́ wáyé látọ̀dọ̀ ara yín síra yín náà iná làwọn ọ̀fọ́nú ọ̀bàyéjẹ́ tí wọ́n láwọn náà ń tẹ̀ láwọn ṣíà kálí níraánì ní níraákì ni o làwọn náà ronú kú síra wọn látọjú ayé àlíyọ ọmọ àbí tọ́líbì náà ti ń pe Ali ní Ọlọ́run náà ń pè ní Allah. Ali sì gbìyànjú àti pé kó wọn mú wọn balẹ̀ pé olórí ibú ni yín kó tó di pé Abdullahi ọmọ Abbas Mana'u ibn Abbas Abdullahi ọmọ Abbas ló sọ pé rárá mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ pẹ̀ nìkan kan sáfún kálukú lẹ̀ irọ́ lásán ẹ wá jáwọ́ dágbére díẹ̀. من قتل الحسين؟ الذي قتل الحسين هو عبيد الله بن زياد الذي أمر بقتله وساهم معه بالقتل مباشرة شمر ابن ذي الجوشن وأيضا سنان بن أنس. هؤلاء الثلاثة والآن ستفاجأ وهذا الكلام بكتب الشيعة أنهم كانوا من جيش علي في صفين. كانوا من جيش علي في صفين مع خبر القصة هيدي. واللي أرسل الكتب لسيدنا الحسين عليه السلام حتى يخرج إليهم حتى يبايعوه هم من؟ هم أهل شيعة علي. أرسلوا له مئات الكتب وكبار الصحابة وقفوا لسيدنا الحسين على أبواب مكة يقنعوه بالعودة وأن لا يسمع لهؤلاء لأنهم غدروا بأبيه قبل أن يغدروا به. هذا حكي خطير. هذا كلام بكتبه. أهل الشام أم أهل العراق قتلوا الحسين؟ لا، أهل العراق. الشيعة طبعا هني تخلوا عنه. مصر إنه الشيعة قتلوا الحسين. مش عم أحكي أنا شيعة وسنة، عم أحكي من كانوا مع جيش أبيه. أنا عم بسمي لك بالأسماء وهذا كلام في الطبرسي، عم أعطيك المرجع. خليهم يراجعوا كتاب الطبرسي اللي هو من أهم المراجع الشيعية وليقرأوا عن عبيد الله بن زياد وعن شمر ابن ذي الجوشن وعن سنان ابن أنس. خرج لتلبية دعوات أهل الكوفة. طبعا أهل الكوفة أرسلوا له كتب وخرج الحسين. وخرج الحسين بناء على نحللها شوي. خرج ونداء لها التلبيات، إن كان عم يلبي الدعوات يحكى أنه غدروا به وخانوا العهد. صحيح. بس مين بالضبط ما حدا بيعرف. مين بالضبط؟ وين أنا لها لك بالأسماء. لا أحد يزايد علينا بمحبة آل بيت الرسول صلى الله عليه وسلم. أبدا أنتم بتحبون كثير، بس شو المعاداة لهم؟ ما حدا المعاداة ما حدا عاد حدا. محبة يعني شو بدي لك غرام وانتقام. حاشا أن نعادي أهل أبدا البيت. ما في معاداة. لا يمكن لنا أن نعادي أهل البيت، ومن يعادي أهل البيت فعنده مشكلة مع رسول الله صلى الله عليه وسلم. بالتالي هذا الأمر حقيقة جدا هو بالنسبة لنا يعني نقف عنده وقف يعني حقيقة نقول يا ليتها لم تكن، ولكن هذا قضاء الله سبحانه وتعالى. فبالتالي نحن نحزن لمقتل الحسين. هنا مر